Igboro Ifanyin Igboro Adékan tápapọ̀ àwọn Ifanyin nílé lóko lájò lẹ́yìn òde tí wọ́n ní igbó sí eléyìí ló gba àlejò bítíbitì èrò lọ́jọ́ ìkálẹ̀ ọdún 2022 tó wáyé ní ọjọ́ 21 oṣù kẹjọ níbi tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ti láǹfààní láti kópa àwọn olóyè tí wọ́n jẹ́ ti Igboro Ifanyin Adékan àwọn lẹ́ẹ̀kan gbogbo mọ̀lẹ́bí Ifanyin látòkè délẹ̀ lólórí ọ̀fẹ́ láti kópa nínú ayẹyẹ ìkálẹ̀ náà eléyìí tó mú kí ìgbádùn àti ayọ̀ kó máa peléke sí níwájú Igboro ti Ifanyin Adékan lásìkò tó ń sọ̀rọ̀ àwọn olóyè mélòó kan tí àríbásọ̀rọ̀ fi ìdùnnú wọn hàn gẹ́gẹ́ bí akóhùnrè ọkùnrin olóyè Ògúndáre Jamiu tí gbogbo èèyàn mọ̀ sí Asidemade ló gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bí ìdùnnú wọn lórí tí wọ́n ń tọrọ fún ọdún ọ̀hún kó lè bá a ṣe ṣe. Gbólóhùn tí mo ní fún wọn ni pé kánjọ kan torí títọ́ Ọlọ́run kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú ọdún yìí ibi tó tíjọba ń là kalẹ̀ pé ká máa ṣọdún òrò ibẹ̀ nìkan ti ṣe kẹ́nìkan máa mú òrò kúrò ń bí kán mú òrò lọ gbòòrò kán máa lọ fi kó ẹdìyẹ ẹlẹ́dìyẹ ẹran ẹlẹ́ran kánjọ torí títọ́ Ọlọ́run. ọdún ìfàájì ni akọ̀fẹ́jà akọ̀fẹ́ wàhálà wọn kó máa jí kẹ̀kẹ́ líbí wọn kó dáàkú wọn kó ṣàrí òrò ni. inú ẹ wá dùn púpọ̀ gan-an sọ̀kálí ayọ̀ ọdún náà ó kún jù torí ìwé mòrí líbí yìí inú mi dùn púpọ̀ gan-an sọ̀kálí kò sí ìjà kò sí sọ̀kálí tìmí tiẹ̀ nánú ẹ̀ inú mi dùn gan-an. níbi tí a ti rí àwọn èèyàn eléyìí tí wọ́n yọjú gẹ́gẹ́ bí àlejò tó gbọ́ nípa ọdún ọ̀hún tó sì wá Sodiq Alawo olórin takasúfèénì náà wà ńbẹ̀ pẹ̀lú àwọn òṣèré onítíátà mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé bó ti kọ̀ bí ilẹ̀ bí ẹni ayé ọ̀hún wáyé níbi tí ọ̀kan nínú àwọn ọmọ bíbí Ifanyin náà pẹ̀lú ti gba ọ̀rọ̀ sọ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí ó wà. bákan náà tó ní akówọ̀nrẹ̀ obìnrin òun náà pẹ̀lú kò ṣàìṣe àlàyé nípa bí inú wọn ṣe dùn tó arábìnrin Àbẹ̀bí Alágbọ̀n òbí. ọdún yẹn ó ti yabọ lọ́dọ̀ ẹ̀ tiwa ọmọ Motun o. àkàkà táwọn èèyàn tó yọjú síbẹ̀ fi ìfẹ́ àti ìdùnnú lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan fi hàn sí Igboro Ifanyin Adékan tí ń ṣe Igboro babalá wọn èyí tó wà ní agbègbè Akáre ní ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwẹ̀rẹ̀. wọ́n wá rọ àwọn tí wọ́n yẹ ọmọ lọ́dún ọ̀hún láti rí i pé wọ́n tẹ̀lé àwọn ìlànà tó tó àti ètò yẹ kán má bàa tàpá sí òfin èyí tí ó dìrọ̀ mọ́ ti ọdún ọ̀hún nínú Igboro Ifanyin Adékan. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.